ti kú sí wọn lọ́dọ̀ o. Ẹgbawa ẹ dákun o. Kí ló fún wọn láṣọ́ránsì yìí páwọn ọmọ yìí máa darí dé Ẹgbawa? Ọ̀gá ọlọ́pàá ti kú sí wọn lọ́wọ́. Ẹ má pa àwọn èèyàn. Ẹ má pa àwọn èèyàn. Gumi Atiku Matawalle. Ẹgbawa Mufti Ìwó ti láriwo máa sọ Friday àmọ́ pé lónìí Saturday ni o fídíò wà tó fi sọ. Kábíyèsí Olúwo ó sì mọ̀ wọ́n dáadáa dákun bá wa báwo èèyàn rẹ̀ sọ̀rọ̀. Ẹ̀yin lẹ ń fún wọn ládẹ́ntítì tí báńdíìtì ò fi lè wọ ìlú yín. Àwọn ará ìwà náà lọ rẹ́ǹtì báńdíìtì sí wa lọ́rùn. Ẹ kúrọ̀lẹ́ o ẹ̀yin èèyàn wa. Bad news kan ni mo gbọ́ o. Ó dẹ̀ jẹ́ nǹkan tó yà mí lẹ́nu, ó jẹ́ nǹkan tó bà mí lẹ́rù. Ó jẹ́ nǹkan tí mo fi ń ronú báyìí. Tí gbogbo abiyamọ kọ́lọ́mọ̀jẹ̀ wọn kó wa sínú ìrònú. Wọ́n ti ń sọ pé ariwo míì máa ta ní Friday. Àṣọ́ni ni kinní yẹn máa bọ́ sí o. Ọ̀gá ọlọ́pàá àtìyàwó rẹ̀ tán mú. Ọlọ́pàá ti kú sí wọn lọ́wọ́ o. Máa yẹn fi ẹsẹ̀ ṣèṣe. Mo rò pé tátánọ́ọ̀sì ti wọnú ẹ̀. Ẹ̀yin èèyàn wa. Ẹ dákun tẹ́ ẹ bá rí fídíò yìí. Ẹ̀yin ìjọba ẹ dákun torí Ọlọ́run. Èyí tán fẹ̀mí wa tàràkà yìí ti tó. Àwọn ọmọ ọlọ́mọ tó wà níbẹ̀ àmọ́ yìí tó farapa nù wọn. Ọ̀gá ọlọ́pàá yìí ni wọn ò gbé dé hospital. Ẹgbawa ẹ dákun ẹ má jẹ́ kọ́rọ̀ yìí ó sú yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn ẹni sì ti wọlé Yorùbá nítorí kí bàbá Tinubu ó má bàa ṣe ẹlẹ́ẹ̀kejì. Ní gbogbo wọn fi wà desperate báyìí. Tọ́lẹ̀ ń wo àwọn èèyàn ńláńláńlá lọ́wọ́ àwọn báńdíìtì tá ń pa wọ́n. Ṣódà bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi lórí ọ̀rọ̀ yìí ṣé ń gbọ́ mi ẹ jọ̀ọ́. Àwọn èèyàn ńláńlá ti ń kú sí wọn lọ́wọ́. Ẹ dákun ẹ má jẹ́ aṣọ́retí nù lórí àwọn ọmọ yìí. Lórí àwọn ẹni tí wọ́n kó lọ́yọ̀ọ́ ẹ má jẹ́ aṣọ́retí nù. Information tí mo sáré gbọ́ rèé o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jù sí mi lèmi náà ní kí n sáré jáde o. Ẹgbawa bàbá ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá pátápátá ti kú sí wọn lọ́wọ́ o. Ẹ dákun torí Ọlọ́run torí kí bàbá Tinubu ó má bàa ṣe lẹ́ẹ̀kejì. Ní gbogbo wàhálà tí gbogbo àwọn Àtíkù ní àrèwá ni tí wọ́n fi ń mú gbogbo àgbáyé o. Àti corruption tí bàbá mú ń ló ń fa gbogbo wàhálà yìí o. Èyí tí very dark man ń sọ òun kàn ń sọ tiẹ̀ gẹ́gẹ́ bí Sowore ṣe ń sọ ni. Sowore náà ti sọrú ẹ̀ rí. Ìgbà tí mo ní ká má mú very dark man ìgbà tó ń yàyàn na àwọn ẹni tó ń pààyàn tí a ń fi orúkọ ìsìláàmù pààyàn ni mo fi jáde pé kí wọn ò lè mú ọkùnrin kan jáde ó ní ká mú very dark man mo sì ní láyé wọn ò lè mú very dark man. N tó jẹ́ sọ̀rọ̀ nìyẹn Ẹgbawa o. Ọ̀gá ọlọ́pàá ti kú sí wọn lọ́dọ̀ o. Ẹgbawa ẹ dákun o. Ẹ̀yin ìjọba ẹ dákun ẹ má jẹ́ akú tán báyìí ẹ dákun Ẹgbawa ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ torí ọ̀gá ọlọ́pàá ti kú sí wọn lọ́wọ́ ìyàwó ló kú o. Ìyàwó ló kù. Ẹgbawa ẹ fi wá lọ́kàn balẹ̀ lórí àwọn ọmọ tó wà níbẹ̀ náà ẹ dákun. Ọkùnrin yẹn fẹsẹ̀ pa ni o. Ọkùnrin yẹn fẹsẹ̀ pa wọn ò gbé lọ hospital wọn ò gbé lọ ibì kankan ẹ dákun ṣé ń gbọ́ mi ẹ jọ̀ọ́. Ṣé ń gbọ́ mi ẹ bá ń tẹ lọ́ọ̀fù láìkì ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi. Kí n má sọ̀rọ̀ dànù lásán information lédè Haúsá náà gbé jáde. Ni mo ní kí n wá sọ fẹ́yìn èèyàn wa ìjà túbọ̀ kún fàdúrà fáwọn ẹrú Ọlọ́run tó wà lọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́ ọ̀gá ọlọ́pàá ti kú sí wọn lọ́wọ́. Ó kú ìyàwó ó fẹsẹ̀ pa wọn ò gbé lọ hospital wọn ò ṣe kan. Ní ìsìn ni wọ́n gbé announcement wá pé ó ti kú sí wọn lọ́rùn. Ẹ bá wa bẹ̀ àwọn ìjọba kájọ torí Ọlọ́run ẹ bá wa bẹ̀ àwọn gómìnà tí wọ́n dáwọ́ jọ torí corruption tí bàbá Tinubu mú. Iná fi ń sọ pé àfi kí Tinubu ó fi kinní lẹ̀lẹ̀ irọ́ ni. Àwọn náà lọ rẹ́ǹtì àwọn báńdíìtì àrèwá. Àwọn àrèwá náà lọ rẹ́ǹtì báńdíìtì sí wa lọ́rùn. Ẹ jọ̀ọ́ Ẹgbawa o. Ẹgbawa o lórí ààbò Matawalle lórí ààbò ọlá corruption tó ń gbé corruption tí wọ́n ń tú ni o. Ẹ bá wa bẹ̀ wọ́n. Nuru Ribado jọ̀ọ́ torí Ọlọ́run àyà ń kúrí o. Ẹ bá wa sọ àwọn ọmọ wálẹ̀. Matawalle ẹ bá wa bá wọn Fúlàní yín sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ Àtíkù. Ẹ bá wa bá wọn Fúlàní sọ̀rọ̀ nítorí kí Tinubu ó má bàa ṣe lẹ́ẹ̀kejì. Ilé fi ń pa gbogbo wa báyìí ẹ̀yin gómìnà ẹ bóde kò sí tó kan Tinubu nú ọ̀rọ̀ yìí. Ọlá kọ́mọ́bà àṣẹ lẹ́ẹ̀kejì lẹ́ fi gbógun tì í. Ẹ wá ń yọ ẹ̀mí everybody.
tí ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ̀ ń yọ ẹ̀mí lárèwá, ẹ̀ ń yọ ní kúdùsẹ̀, ẹ̀ ń yọ níyàmọ́. Ọ̀gá ọlọ́pàá ti kú o, ó ti kú, ìyàwó nìkan ló kù. Ẹgbàwa o, Ẹgbàwa, ẹ dákun, kí ló fún aláṣọránsì lórí àwọn ọmọ tó wà ń bẹ̀ báyìí ní ìsìn? Ẹ jọ̀ọ́ ẹ bá wa, ẹ̀yin abiyamọ, ẹ tún bá wa dìde, ẹ bá wa bẹ̀ wọ́n kánjọ torí Ọlọ́run o. Àwa ò bá wọn ṣòṣèlú, àwa náà fi ń rúbọ o. Wọn ò fẹ́ kí Tinubu ó ṣe lẹ́ẹ̀kejì ni o, wọn ò fẹ́ kí ó ṣe lẹ́ẹ̀kejì ni, ẹjọ́ o. Àwọn ẹni wọ́n fi ọkọ̀ ìsìláàmù tán fi ń pààyàn, àwọn tán ń wá ṣẹ̀ríà káàkiri, àwọn tán ń ṣe tán wá ṣẹ̀ríà káàkiri ni o. Àwọn aṣúwà àbí ìṣúwà ni wọ́n ń pè wọ́n. Àwọn náà lọ rẹ́ǹtì Sudan, Gambia, Mali, Burkina Faso, gbogbo ẹ̀, Niger, ibẹ̀ náà ti wọlé wá tán wá ń pa wá, wọ́n fún wọn lówó ni àwọn Boko Haram. Ẹ ti gbà wọ́n, ẹ ti fi wọ́n ṣe pọ́lítíìsì, ẹ ń fi àwọn bandit ṣe pọ́lítíìsì. Ó ti di wàhálà sí wa lọ́rùn báyìí nísìn. Àgbowó lọ́wọ́ yín tírílíọ̀n. Ó dorí Tinubu tó ń kígbe corruption, ó ń kó gbogbo yín jáde. Tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ kó kú òun bẹ́ẹ̀, ẹ má pa àwọn èèyàn. Gumi, Atiku, Matawalle, Ẹgbàwa, Nuribadu, Ẹgbàwa o, Ẹrùfáyí, Ẹgbàwa lórí tí ń ṣẹlẹ̀ yìí, ẹ̀yin gómìnà. Kí ló fún wa láṣọránsì yìí páwọn ọmọ yìí máa darí dé Ẹgbàwa? Ọ̀gá ọlọ́pàá ti kú sí wọn lọ́wọ́, ó fi ẹsẹ̀ ṣẹ̀ṣẹ̀, gbogbo ẹsẹ̀ rẹ̀ wú ní báyìí kó wọn ò gbé lọ sí hospital. Máa yẹn ti give up lónìí. Ẹni tó gbé jáde gan, ìròyìn tán gbé jáde nìyẹn, bá ṣe jù sí mi. Wàláì bá ṣe jù sí mi ni mo ṣe jáde o. Ẹ bá wa kún fàdúrà o, káwọn ọmọ yìí ó wálé o. Ẹjọ́ ẹ dákun, àní fojú sunkún ọmọ o. Ẹjọ́ ẹ bá wa bẹ̀ wọ́n lárèwá o, àbá wọn ṣe pọ́lítíìsì. Gbogbo owó tán kó kán máa mú kán sàtì ẹ̀jú àwọn ọmọ lẹ̀lẹ̀ lọ́dọ̀ tèmi o. Owó tán kó kán máa gbé lọ, àwọn kọ́ náà ń bọ́ wa. Àní nǹkan kan. Àtíkù wọ́n jiyàn, wọ́n ti pààyàn 11 ní Zamfara, wọ́n ti pa àìmọye èèyàn nílẹ̀ Yorùbá, Kwara náà wọ́n ti pààyàn kiri ilẹ̀. Ẹgbàwa o, Ẹgbàwa lọ́wọ́ wọn. Ẹ ṣeun o ẹ̀yin èèyàn mi, ẹ tún bá wa kígbe síta, kódà kẹ́ ẹ má jẹ́ blọ́gà, ẹ jáde. Ẹ dákun, kẹ́ ẹ má jẹ́ blọ́gà, ẹ bá wa jáde. Wọn ò fẹ́ kí Tinubu ó ṣe lẹ́ẹ̀kejì ni o. Tinubu mú corruption ni wọ́n fi ya wèrè kalẹ̀ náà, ń gbẹ̀mí ni lárèwá o. Ìran Fúlàní ti gbẹ̀mí tán o. Ẹgbàwa o, Kábíyèsí Olúwo, ó sì mọ̀ wọ́n dáadáa. Dákun bá wa báwọn èèyàn rẹ sọ̀rọ̀. Ẹ̀yin lẹ ń fún wọn ládẹ́ntítì tí báńdíìtì ò fi lè wọ ìlú yín. Wọ́n ti gbòmìnira àdẹ́ntítì, ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Àní ẹ mọ̀ fún wọn ládẹ́ntítì ń tẹ́ ẹ ṣe dáa, ṣùgbọ́n ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Ká bá wa ju àwọn ọmọ ńlẹ̀, àwọn náà lè bá wọn bá sọ. Mufti Ìwó ti láriwo máa sọ Friday, àmọ́ pé lónìí Saturday ni o, fídíò wà tó fi sọ. Àmọ́ pé ní Saturday ni. Ẹjọ́ ẹ bá wa bẹ̀ wọ́n, àwọn ẹni tán fi báńdíìtì gbapò,